tá bá sọ̀rọ̀ nípa àmúmọ́ra pé àmúmọ́ra àforítì number 1 lóbìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀ ń tò tẹ̀lé obìnrin lẹ́yìn ni ṣó ti yé torí tá bá ní ká wo percentage ẹ̀ ṣó ti yé yín báyìí obìnrin ní àmúmọ́ra ju ọkùnrin lọ téèyàn bá ti sọ pé èèyàn forítì nǹkan jẹun wò bóyá yóò dáa jẹun wò bóyá yóò change number 1 lóbìnrin tẹ́ ẹ bá fẹ́ tara yín lóko ẹ̀yin ọkùnrin ṣó ti yé ṣé ẹ sì rí àwa obìnrin náà at the same time afẹ́ ń tó dáa obìnrin tí ó fi ọkùnrin gidi lẹ̀ kò wọ́pọ̀ bó bá wù í ẹni rọ̀mù ń pa tó bá wù í ẹ lóòótọ́ ni wọ́n tẹ̀mí mọ̀ ni obìnrin tí ó fi ọkùnrin tó dáa lẹ̀ mo mí wípé àwọn obìnrin mọ̀ láìkí tó dáa aláìkí tó dáa o ẹ ti rẹ́yìn kan tí wọ́n kan oyin sí lẹ́nu tí ó láyé ń burú rí àbẹ́ rẹ́yìn kan tí wọ́n fi ṣúgà sí lẹ́nu tí ó lókòrò obìnrin láìkí tó dáa ṣe rí àwa obìnrin a kì í tètè fi márèjì ilẹ̀ bẹ́ẹ̀ yẹn tí ìbáṣẹ́ni tó bá ti sọ wípé èmi ò kan lè fẹ́ dúró lé ọkọ 70% sí 80% obìnrin so ti yé a ní àforítì a sì mọ forítì ni yóò da jẹ́ mọ́ mú mọ́ra kí wọ́n mú wá fẹ́ ṣe torí àwọn ọmọ mo fi dúró torí ọkọ mo fi dúró torí kinní kan ni a sì mọ wá àtàmọ́ má ta mọ̀ tóbìnrin ó sì fi dúró ni so ti yé yín ṣé ẹ bá wá rí 100% ẹ bá kó 100% ọkùnrin tí obìnrin kọ̀ ọ́ lẹ̀ so ti yé yín báyìí 90% inú wọn ni ò dáa mo sọ reality fún yín nìyẹn tó bá wù yín kẹ́ ẹ mú lò tó bá wù yín kẹ́ ẹ mọ́ gbọ́ tí ẹ bá fi lè rí 100% ọkùnrin tí ẹ bá yàwó kankan lọ́dọ̀ rẹ̀ tí ì ṣe pé o tí ì má rì rí kódà tí ò bá tí ì má rì rí gan ẹ yẹ̀ wò dáadáa kì í ṣe alálùbáríkà ọkùnrin tó bá dá àwọn ìpẹ́ ńlẹ̀ tàbí òfin tó dá obìnrin láìkí tó dá aláìkí fà mo sọ reality fún inú àwọn obìnrin láìkí fà so ti yé yín tẹ́ ẹ bá rí 100% àwọn ọkùnrin tí wọ́n tọ́jọ́ tí wọ́n lọ lórí wọn bíi kàlẹ́ndà aláfọwọ́ yìí 90% inú wọn ni ò dáa tẹ́ ẹ bá tún wá rí 100% àwọn ọkùnrin tí obìnrin ń kọ́ lẹ́mọ́ mí pé àwọn divorce yẹn 90% 80% sí 90% wọn alágbàkò nìyàn kẹ́yọ̀ lọ sí ìyàwó kejì ìkẹta ìkẹrin gan lọ́dún ẹlòmíì ó sàn jù wọ́n lọ ò mọ̀jẹ̀ kan tán ọ́ o mo mọ̀ pé gbogbo obìnrin náà tí ó jẹ́ single mother náà kì í ṣe gbogbo wọn náà ló dáa o bọ̀ mo ń tà láti sọ fún ọ wípé tí kéèsì àwọn ọkùnrin ó wọ̀sì jù bẹ́ẹ̀ lọ mọ̀jẹ̀ kan tán ọ́ o mọ̀jẹ̀ mo mọ̀ pé ọkùnrin wò wá fún mi irọ́ ni alágbàkàn ni ọ́ 90% ọkùnrin tí ò bá ti níyàwó lé alágbàkàn ni ọ́ o sọ wá tí wọ́n fi rí tó fi mọ̀ àwọn alágbàkò gidi rèé tó bá ti gbọ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ ti lọ ẹlẹ́ẹ̀kejì ti lọ ìkẹta ti lọ tètè sáré ìwọ náà kàn tó kún ọ ní o tẹ́wọ́ orílẹ̀ tá ń jẹ lọ́wọ́ lórí ayélujára ní ìsìn tètè sáré ìwọ náà kàn tó kún ọ ní ó dáa o alájìkẹ́rì iná ẹ láìkẹ́ kọ́mẹ́ntì ẹ bá ń ṣí ẹ o ó dàbọ̀.